Ọlọṣun ni mí mo wá gbégbá kárí mò ń tọrọ báárà ọ̀rẹ́ Yèyé Ọ̀ṣun o Ọ̀ṣun oníkì Oyègúnlẹ̀ dáró palẹ̀ oníkànga rẹ̀ pa ohun tó dìde lọ́rọ̀ dìde o gbódògbọ́n dìde o ọkọ̀ dìde Ọ̀ṣun kọ́mọdé dìde o ọmọ rẹ ní pè ọ́ ọlọ́mọ wẹ́wẹ́ mo ní kó o dìde ọmọ rẹ ní pè ọ́ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà àyàn awẹ́dẹ tó wẹ mọ́. Alore TV Alore TV. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ń wò yẹn kò rárí Ọ̀ṣun wọ́n ń ṣépè léra wọn ni tọrọ Ọ̀ṣun ò fẹ́ kéèyàn gbá báárà Ọ̀ṣun ò sì nígbà kó gbégbá kárí tán rárí Ọ̀ṣun fún ẹ tó bá ṣe bá ti ṣe yóò rí bí ti rí bẹ́ẹ̀ ni. ẹ tó bá ti rárí Ọ̀ṣun fún. kò gbọ́dọ̀ gbégbá kárí tọrọ Ọ̀ṣun ò mọ bùkún ni. kò túbọ̀ lóhùn kiri ọjà ń kiri ata kiri tòmátò kiri. Ọlọṣun ni mí mo wá gbégbá kárí mò ń tọrọ báárà kò ṣe bá ti ṣe ni wàláì tó bá ṣe tán bá ti ṣe yóò rí bí ti rí bẹ́ẹ̀ ni gbogbo fọ́tò tí mo fi rárí Ọ̀ṣun bẹ́ẹ̀ lé mi jù kan nù nítorí ìjọ́ tèmi náà bá rárí fún yàn kẹ́nìyẹn lè mọ̀ pé mo rárí. lóòótọ́. bẹ́ẹ̀ ni kí n lè lẹ́nu ọ̀rọ̀. èyí ẹni tá a bá rárí fún àwọn amúyẹ̀wò ló gbọ́dọ̀ ní àbí mo lè wá sí kẹ́ rárí fún mi. kẹ́ tó lè rárí fún yàn kí nìkan tẹ́ ẹ rí pé àìní yìí ẹ dáfẹ́ wo ni ẹ béèrè wo ni. a gbọ́dọ̀ béèrè wo sọ́lọ́sùn ni a béèrè iye oṣù tán bá bí mo ní ó sọ fún wa ṣé ń gbọ́rọ̀ mi òṣàwọ̀ ló wà lórí ẹni yìí Ọ̀ṣun ló bá wá Ṣàngó ló bá wá Ògún ló bá wá látòde ọ̀run ohun tó mú wá. bẹ́ẹ̀ni ẹlòmíì kan dààmú lásán. tíráwọ̀ ẹ rọ̀ mọ́. bẹ́ẹ̀ni tíráwọ̀ ẹ rọ̀ mọ́ mi tíráwọ̀ ẹ rọ̀ mọ́ Ṣàngó tó rọ̀ mọ́ ya ó kàn gbórí kalẹ̀ lásán ni ṣé ń gbọ́rọ̀ mi àwọn ẹlòmíì wà láàfáà kò ní purọ́ àfáà tèmi tó kọ́ mi ṣe wà láì kò í purọ́. ẹ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ àfáà náà. àfáà ṣéwù lẹni tó mú mi l'Abidjan. ó sì kọ́ yín. bẹ́ẹ̀ ni ó sì kọ́ mi mo mọ̀ gbogbo ìgbà tí n bá lọ ilé alúwà èmi náà ni mo wà pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́ lọ ilé alúwà ọjọ́ kẹta ẹlẹ́ẹ̀kejì ọjọ́ keje ẹ̀kẹta ọjọ́ kẹńlá kó tó do lóṣù mẹ́ta bẹ́ẹ̀ ni kí la fẹ́ fi rọ́ṣe téèyàn bá ṣe bí wọ́n ti ń ṣe yóò rí bí ti rí ọ̀rárí Ọ̀ṣun wọ́n máa gbégbá kárí kiri. fún àwọn tó ń fẹ́ wá ìwòsàn ẹni tó ní stroke ẹni tó ní hypertension tó ní àtọ̀sí àtọ̀gbẹ àwọ́ká ẹ̀jẹ̀ ríru nọ́mbà náà lè pè sí. èmi náà ni pèmí scholar trado healthcare nọ́mbà mi ni 080 34 20 25 24 bẹ́ẹ̀ni ẹ bá pèlè kan sí ma. 080 34 20 25 24. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó